أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون يا أيها النبي حسبك الله ومن تبعك من المؤمنين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبع سنته إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين. Ọlọ́run wọlá ìkẹ́ àti ìgẹ̀ tá a tọrọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti ọpẹ́ tí a dá fọ́lọ́run gbogbo àwọn àfáà wa àwọn bàbá wa tí wọ́n fi mímọ̀ yìí tí wọ́n fi kọ́ wa Ọlọ́run masaba ṣàlékún mímọ́ masaba ṣàlékún kẹ́ àti gẹ̀ fún wọn. Àmín. Àtàwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣẹ́kù lórí ilẹ̀ ayé kò sẹ́ni tí ò ní ìdìkẹ́ Ọlọ́run. Ọlọ́run masaba ṣàlékún kẹ́ wọn. Àmín. Wá wọlá tí wọ́n ta tọrọ fún gbogbo àwọn àfáà wa nítòsí ń bí Ọlọ́run masaba ṣàlékún dáadáa fún wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ yín àfáà wa yín bàbá wa níjòkó mo fi kíkí tọlọ́hun tà nẹ́bì mo fi kí yín mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ mi ò fẹ́ kó pọ̀ torí ìran ọ̀pọ̀lọpọ̀ àfáà tó wà níjòkó yìí tí yóò sì dá káwọn náà wí gbólóhùn kan àbí méjì torí tí máa ń dùn àwa láàfáà jù ni pé wọ́n fi ọ̀rọ̀ lọ̀ wá kọ́dà lóde rẹ̀ akànjòkójòkó náà ni wọ́n jáwé nǹkan kan bàbá wa ìmáàmù wa Nurudeen láti Akitan lọ́hùn àwọn tí wọ́n gbà wá lálejò ní àfáà wa tura o ẹ bá ti rí wọn tó bá yẹ pé ẹyọ kan lẹ máa ń kí wọn tẹ́lẹ̀ ẹ bá ń sọ kíkì mi di méjì sọ́dọ̀ wọn ẹ̀tọ́ ẹ máa bá ń dọ́gbò rẹ̀ àwọn tí wọ́n ń tọ́jú aládùúgbò lọ́hùn nù. bàbá wa tí wọ́n ń jẹ́ àfáà fún àfáà wa
Maulana Sheikh Abdul Ganiy torí pé ní ìran ṣéwù mẹ́ta ni wọ́n pè é àmọ́ ń fẹ́ kẹjọ́ gùn wọ́n lè máa ń jẹ́ ṣéwù fil ilmi ṣéhù fil wírìdì ṣéhù fi sinni tẹ́yìn bá wọ àfa Abdul Ganiy nísìnyí bí mẹ́tẹ̀ẹ̀ta ọba ti papọ̀ méjì ti ń bẹ lára rẹ̀ ọmọ tí wọ́n fi ẹ̀jẹ̀ wìláyà bí ni so ń jẹ́ ṣéhù nínú ilé ní bíbí ń sì ń jẹ́ ṣéhù níbi mímọ́ kọ́lọ̀ mọ́sàbá wa dà á lágbà. Àmín. àdúrà yìí ọ̀kan tẹ́mi máa ń ṣe bí àfáwà wàládùn ni a sì ṣe sọ gbogbo ìgbà tẹ́mi bá rí àwọn haraka rẹ̀ lórí social media àdúrà tí máa ń tọrọ náà ni pé tó Ọlọ́run mọ́sàbá bùn lẹ́mìí gígùn. Àmín. alibarika ọlá anabu Muhammad because àwọn bàbá tí wọ́n bí ẹ̀jẹ̀ ẹ̀já àfàlà wọ́n fi bí Ọlọ́run wọlá anabu Muhammad mọ́sàbá wa fún àfa Abdul Ganiy ní ẹ̀mí gígùn àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà gbogbo ẹni bá ṣe àmì ẹ̀ dáadáa mọ́jọ́ ọmọ tiẹ̀ náà kánjú kú. Àmín. mo mọ̀ pé ṣe báwọn ńgbà tó ti dà báwọn bàbá wa Ọlọ́run mọ́sà járí yín pẹ́. Àmín. mo fi tàná mo fi kí yín mo fi tòní tọ́lọ́run tó ní ká tún pàdé yìí mo fi kí yín ọ̀la gbogbo wa náà Ọlọ́run mọ́sà jọ́ dáa. Àmín. ahlan wa sahlan bi imamina sheikhina habibillah ọlọmọsá járí yín pẹ́ alibarikola nabi gbogbo ẹ̀yin àfa wa ẹ̀yin ṣùrù wa al-ikhlasiyin tí ẹ̀ ń bẹ ní ẹgbẹ́ àlàáfíà mi mo fi kíkí tọ́lọ́n tà nabi mo fi kí yín mo wá kí gbogbo ẹ̀yin àfa wa tẹ́ ń bẹ níwájú mi mo fi kíkí ọlọ́run àtà nabi mo fi kí yín pàtàkì jùlọ àwọn àfa wa tí wọ́n wá láti Ìjẹ̀bú Òde àwọn àfa wa ọlọ́rẹ̀kọ́ tí wọ́n wá láti Arárọ̀mí Ọlọ́run mọ́sà járí yín pẹ́ ọlọ́lá ilaha illallah bàbá wa yìí láti Ìjẹ̀bú Òde àbí Ìbàdàn àwọn ni mò ń béèrè olóko ànábì pọ̀ sí mọ́ wákà tú owó àní àbí kí n lọ play track kan náà àwọn track tí mo ti kà á ṣé àbí wẹ̀ jòkó torí Ọlọ́run torí ànábì torí Ọlọ́run bàbá mo kí yín púpọ̀ yìí máa ń dùn mí mo máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí máa ń dùn mí but kì í tún wá dùn mí tó bá tún dẹ̀gbẹ́ kejì kéwu láwọn àníyí ni bàbá mi fẹ́ kí n kọ́kọ́ kí níbẹ̀rẹ̀ ọjọ́ ayé mi bí wọ́n ti ń múra yìí ọ̀rẹ́ wọn kan wà tí máa ń múra bẹ́ẹ̀ àáfàá gidi dẹ̀ ní tí n bá dákọ̀ wọn lọ ní tí gbogbo èèyàn ó mọ̀ wọ́n ìgbà tó yẹ ọ̀rẹ́ wọn kan náà tún fún wọn mọ̀ràn ẹjọ́ lọ ọ̀dọ̀ bàbá ṣèwé ayé amúrútà dálágódì tó kọ̀ wá dùn mí ńgbà tó yẹ pé ibi tí mo padà lọ náà ó pè mí àmọ́ máa ń dùn mí pé mi ò mọ wákà dá púpọ̀ tí n bá sì lọ́rù bíi láti ilẹ̀ ni pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́ ń bùn mí yìí kò bá mọ̀ balance ju yéé wákà torí mo fẹ́ràn wákà púpọ̀ yọ̀ọ̀yà mo kí gbogbo ẹ̀yin àfa wa bàbá wa tura gbogbo ẹ̀yin àfa wa tí ẹ̀ ń bẹ ní ọwọ́ iwájú wa ń bì adarí kíkín yẹn sọ́dọ̀ gbogbo àwọn elétò àfa Abdul Ganiy lórí kọ́mọ́ bá bàjẹ́ kó lè balance ten sí Sheikh Abdul Ganiy mo fẹ́ràn rẹ̀ púpọ̀ ọlọ́run wọlé anábọ̀ Muhammad mọ́jẹ́ ó bàjẹ́ bí n ti ń tẹnu mọ́ ọ́n. Àmín. àwọn ìyá wa gbà nínú ilé bàbá wa Olorundare mo fi kíkí tọ́lọ́run tà nábì mo fi kí yín ọlọ́run mọ́sá járí yín pẹ́. Àmín. oore yín lọ́lọ́run ní kó délẹ̀ tí wọ́n ń ṣe yìí inú mi wá dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbárùkù ti ọmọ àwọn afá wa ọmọ àwọn àlífà wa wọ́n bá jẹ́nu ilé mi ni wọ́n à ní gbọ́ yé bọ́lọ́run ti ní kẹ́yìn gbọ́ yé yìí ọlọ́run tó wá ní kẹ́ ẹ gbọ́ wa yé ọlọ́run wọlé anábọ̀ Muhammad gbogbo ntọ́lọ́run ṣe ní oore ní ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá Olorundare ọlọ́run má fọwọ́ bàjẹ́ kankan bẹ́ẹ̀. Àmín. àwọn tí wọ́n ti lọ ọlọ́run má sábà kẹ́ wọn gbogbo àwọn tí wọ́n jóbìnrin ọlọ́run má sábà dó tì wọ́n àwọn tí wọ́n jọkùnrin ọlọ́run má sábà pẹ̀lú wọn gbogbo àwọn tẹ́ fẹ́ fún láwọ́dù pátá àwọn olóyè ọlọ́run bá dúpẹ́ fún wọn bá dó tì yín gbogbo àwọn tẹ́ ń pè jáde lálága wa ọlọ́run má sábà wa dó tì wọ́n bàbá wa sheikh wa professor wa àti ń bẹ pẹ̀lú wọn nísìnyí bàbá bùkéré yóò ti máa lé lógún ọdún ọlọ́run wọlé anábọ̀ Muhammad kọ̀ wá bàjẹ́ látàná kò bàjẹ́ lẹ́ni ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé àti gbogbo ẹni tó yẹ kí n kí tẹnu mi ò dọ́dọ̀ rẹ̀ ìyàwó àfáwà kan bẹ́ ń bí
tí mo gbórúkọ ẹ̀ lẹ́ẹ̀kan ọkà mi lára pé tó ìgbà tí tààfà wa yìí ṣe tó ṣẹlẹ̀ ó wù mí kí n yọjú sí ájíà àmọ́ táìmù yẹn mi ò sí nílé àfà wa fẹ̀sọ̀jáyé ọlọ́run wọlé anábọ̀ Muhammad mọ́sàbà sàlékún dáadáa fún ájíà tí ó fi ilé àtàwọn ọmọ wájú tààfà dájú kọ ọlọ́run jẹ́ ọ̀dà ẹ̀yìn tí wọ́n fi ilé ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ìyá wa nínú ilé àfà wa Sheikhul Ikhlasi ìyá wa tí ń jẹ́ ìyá fún àfà Abdul Ganiy ọlọ́mọsá sàlékún ẹ̀mí gígùn àtàláfíà kẹ́ lè jẹ́ wọn ọmọ pẹ́ jù báyìí lọ la ilaha illallah bẹ̀rẹ̀ látòrí àfà Abdul Ganiy kárí ajé àti ń jẹ́ gbọ́n àfà Abdul Ganiy dórí gbogbo àwọn ìyókù tí wọ́n wà lẹ́yìn ọlọ́run tí máa dúró tiẹ̀ dá mọ́sàbá dúró tì yín la ilaha illallah al-Qur'anul azim bàbá wa Olorundare ọlọ́run jọ dáa fún ọ tún wí lẹ́ẹ̀kan síbẹ̀. Sheikhu. ẹja wí lẹ́lẹ́kẹta. Sheikhu. wallahu yasimuka. minan nas. la takhafu darakan. wala taksha. wala hawla. wala quwwata illa billahi al-ali. kódà gbogbo àwọn tí wọ́n ti débi náà la kí à ń kí wọn kalẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn àfáà wa alájí wa Lukmanu ni bàbá wa Taragba ni bàbá ọmọ Yorùbá ni gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n sì ń bọ̀ gbogbo wọn náà la kí ọlọ́run bá kí yọba dúpẹ́ fún yín. àmín. ọ̀dọ̀ bàbá wa Ikhlas tí wọ́n wà ní ìkàlẹ̀ lèmi ti fẹ́ bẹ̀rẹ̀ gbólóhùn kan sí méjì tí mo fẹ́ wí. a kí gbogbo àwọn àfáà wa tí wọ́n tún wọlé lásìkò yìí kódà kí àwọn tó yẹ kí bí ẹ ti ń bọ̀ yẹn à ń gbóòórùn ànábì lára wọn. sallallahu alayhi wa sallam. àmọ́ kó ti yá tó bá àwọn àmọ́tò àṣà dúpẹ́ pé ẹ̀mí tó rẹ̀ mí. alhamdulillah. kọ̀díyàtò sáà òun lèmi fẹ́ bí sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì torí tá a bá wo ohun tí a kójọ tá à ń ṣe lénìí òun ni ìrántí bàbá wa Olorundare pé wọ́n pé ọdún méjìdínlógún tí wọ́n ti jáde kúrò láyé ìjáde kúrò láyé wọn ní ọdún méjìdínlógún sísìn àmọ́ wá wò pé ṣé n tá à ń ṣe ìsọ́bàṣẹ̀ rí Ọlọ́run mu sóbófin mu torí pé ní ayé òde òní tá a wà nísìn gbogbo ń tá a bá fẹ́ ṣe àfi ká ṣe gbólóhùn kan méjì tábà wí ká fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ bí Ọlọ́run bá ti wí àti bọ́lọ̀ ti fẹ́ kí wọ́n má máa wá wípé èwo ni wọ́n wá kójọ tí wọ́n wá ń ṣe gbogbo wọn báyìí nísìnyìí ń tá ń ṣe yìí ń tọ́ bá súnà Ọlọ́run mu ni. àmọ́ ibi tí ń gbà wọlé náà ni ọ̀rọ̀ bàbá wa Olorundare àgbà ibẹ̀ ni mo fẹ́ gbà wọlé wá sí ọ̀dọ̀ bàbá wa Olorundare tèní. àfọ onímọ̀ ní mazilta àfọ àwọn atọ́yìíbù. mazilta ń ta sàṣàbíkì ìnàbàgọ́ minal fadaili marjana limarijani minal fadaili marijana limarijani. ṣe máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ ọ máa ń kí gírì púpọ̀ máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ ìwé yẹrẹ àfa àwọn àtura ni ọ máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ba wa yá ọ wà gbé sókè bó ti dáa jù nù ní ebi tètè rẹ yàn. fàdùmùtà Olorundare. fàdùmùtà Olorundare sayyidan wa aban yasidadu dikiruka azimana li azimani. yasidadu dikiruka azimana li azimani. وما ذكرت على أرض مكارمكم إلا وفاق بني الأوطان إلا وفاق بني الأوطان يا قبر Olorundare لن تجيب به إن العجائب منه ما لها فاني. إن العجائب منه ما لها فاني. عليه رحمة مولانا كما زكبت. أهلا وسهلا. كف صحابي بهتاني واتاني. كفو صحابي بهاتاني وهاتاني. ونهذا هلالك
هذا هلالك مولانا وسيدنا نيروبي بونتو ويمبي هذا هلالك مولانا وسيدنا لولا زين الأفلاك أركاني لولا زين الأفلاك أركاني ولا ترى يقرسيبه إنكم ليلة لنا نيويا ولا ترى قط على الأرض لا من السماء إلى من سنداني من السماء إلى من سنداني خلفاؤك لغور جاز الله جمعهم خلفاؤك لغور جاز الله جمعهم من منتمين ومن آل وإخواني من منتمين ومن آل وإخواني وني ما زلت أنت سابقين بكاو اداكم ما زلت أنت سابقين بكاو bàbá wo Olorundare tá rántí wọn lẹ́ni máa sílítà ń ta àṣàṣàbí kí n bá ka o. àwọn ènìyàn Ọlọ́run pọ̀ nínú ìlú Ìlọrin èèyàn máa ń fi ìjẹni Ọlọ́run wọ́n máa fi ń jagbà ni bí wọ́n bá ń sọ pé ẹni báyìí ẹni Ọlọ́run ní nílé wa ó tún ríru rẹ̀ nínú ilé mi ó tún ríru rẹ̀ nínú ilé mi ó tún ríru rẹ̀ nínú ilé mi. àmọ́ bàbá wo Olorundare ما زلت أنت سابقين بكاو من الفضائل مرجانا لمرجاني من الفضائل مرجانا لمرجاني inú àwọn tí wọ́n lọ tán tí wọ́n kú tí wọ́n ò sì kú tá ẹ pé nú ọlá t'Ọlọ́run ṣe fún wọn a máa rántí wọn bí gbà táyẹ̀ ń ṣe kánífà ni bẹ́ẹ̀ bá ti rántí wọn lọ́dún yìí ó tún yẹ kẹ́ ẹ rántí wọn lọ́dún mi ó yẹ kẹ́ ẹ tún rántí wọn lọ́dún mi. fàdùmùtà Olorundare sayyidan wa aba. fàdùmùtà Olorundare sayyidan wa aba. bàbá Olorundare nígbà tẹ́ ti ń bẹ láyé àtọ́jú ayé yín náà lẹ́ẹ̀ ti ń jẹ́ aṣíwájú gbogbo àwọn ẹni Ọlọ́run wa aba ọ̀gá lẹ́jẹ́ fún gbogbo àwọn ẹni Ọlọ́run lẹ́jẹ́ fún àgbà wa tá à ń jọ máa kéwú. kọ́dà ńgbà tó tún dilé ní iná bàbá náà lẹ́ tún jẹ́ fún gbogbo wa. yasidadu dhikiruka arima. àsìmánà tọ́yìbù. yasidadu dhikiruka asimana li asimani. yasidadu dhikiruka asimana li asimani. ìmọ̀ dárúkọ yín ńlẹ́kùn ìdárúkọ yín dáadáa yín tẹ́ ti ṣe òun ní ńlẹ́kùn kéèyàn máa dárúkọ yín. asmana le asmani ìgbà kan sígbà kan a gbọ́dọ̀ gbàgbé yín torí oore t'Ọlọ́run ṣe fún yín àtòrè tẹ̀yin náà ṣe fáyé ni. wà má dagaritu ala ardi makari mako. jama kékèké torí tó tún kù tá a fẹ́ ṣe yá kọ́búrà. yá kọ́búrà Olorundare láǹtẹ̀gì bàbí. innali ajaiba minhu malasani. innali ajaiba minhu malasani. yá kọ́búrà Olorundare bàbá Olorundare àwọn èèyàn ti ń kú lọrin tí wọ́n ti ń sin wọ́n njọ́ tẹ̀yìn kú bẹ́yìn tí ní kún ó sin yín ó yàtọ̀ fún gbogbo tàwọn èèyàn tí wọ́n ti ń sin síwájú yín. gbogbo àwọn èèyàn wá ń wò pé bó o ló tún rí njọ́ táwọn bàbá kú inú mi dùn pọ́lọ́ ni mọ̀ wọ́n èmi máa ń sọ fáwọn èèyàn mo ní bàbá Sheikh Adamu sàábé làwa jẹ́ lọ́dọ̀ wọn àìṣe tábìyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ ní ọ̀dọ̀ wa tá a gbọ́dọ̀ wípé jẹ́ ń bẹ ń wájú wa yìí tábìyìn lọ́pọ̀ nu wọn tábìyìn wà nu wọn ẹlòmíín kéré ńgbà tí Sheikh Adamu fi kú àmọ́ wà ní ìsìn pẹ̀lú yín àtẹ̀yìn àfáà wa yìí sọ̀hábà làwa kò sí kékeré sàábé alwaliyu huwa alwaliyu walau kana sagira bẹ́ẹ̀ ni sàábé òun ni sàábé kódà kò bá kéré abisakumullahu ya ṣe wàtúrà torí parí àwọn kan tó yẹ pé bàbá wọn ń jẹ́ sàábé
àwọn ọmọ wọn náà tún jẹ́ sàábé lójú ayé ànábì wọn bá kéré jù bẹ́ẹ̀ lọ sàábé ni wọ́n bàbá wọn Olorundare yìí náà lójú ayé wọn sàábé làwọn ń jẹ́ àìsàn ẹni tí wọ́n ń pìtàn wọn fún pé ìsìrí bàbá yẹn rí lójú ayé wọn báyìí àwárí wọn rí o àwọlé tọ̀ wọ́n àjàlùbáríkà wọn ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló wọlé tọ̀ wọ́n tó jàlùbáríkà wọn bẹ́ẹ̀ àmọ́ wọn ní sọ́ọ́mọ́ yìí sì máa ń jàlùbáríkà ní ìmẹ́hẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn ni ìyá kọ́bùrà Olorundare. láǹtẹ̀gì bàbí nàlẹ́ ajá ìbàmí ni ò máa láǹfààní. bí ẹ ṣe jáde kúrò láyé ńjọ́ tí bàbá jáde àwọn àfáà wa pè mí gẹ́gẹ́ bí alájọṣe nǹkan báyìí wọ́n máa ṣẹlẹ̀ nísìnyí wọ́n á yà mí lẹ́nu pé bí bàbá ṣe tó ń wájú Ọlọ́run bí wọ́n ṣe kàyà kí wá ṣe pé wọ́n wá rẹ̀ wọ́n bí ọdún kan ọdún méjì tí yóò ti mọ retí pé ṣé wọn ètí kú náà ni a kàn gbọ́ pé wọ́n kú náà ni mo ní sáwọn èèyàn tí wọ́n jẹ́ ni Ọlọ́run àwọn náà tó wọ́n máa ń kú bẹ́ẹ̀ ni ó yè mí lẹ́nu o mo mọ̀ pé èèyàn ó kú náà ni níjọ́ tá ànábì ti kú ò láyé tó ti kú bọ́ tí wọ́n yẹn yà mí lẹ́nu àmọ́ nínú àjẹ́ ibà tá a rí ń bẹ̀ ni pé bọ́lọ́run ti ṣe wọ́n àti bí wọ́n ti ní kí wọ́n sin àwọn tó sojú àwa náà tá a sin tí tá a débi kábàárì wọn báyìí ńgbà tí wọ́n sin wọn kì í sẹ́yìn ọ̀sẹ̀ kan kì í sẹ́yìn oṣù kan àárín ìjọ pé wọ́n tó ṣe jọ́ mẹ́jọ láti débẹ̀ láti wà mẹ́ bọ́lọ̀ ti ní kí ìjáde kó láyé wọn àti kí wọ́n sin wọ́n yẹn ti rí èèmọ̀ kan ní tó yẹ pé níjọ́ náà lọ́hùn kò tí ì sẹ́ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ rí gbogbo ẹni tí wọ́n bá tún sin lẹ́yìn tiwọn bẹ́ẹ̀ wọ́n kọ́pì tiwọn ni àfàwà àléhì. àléhì ramatu maulana kama sakabati. ìkí Ọlọ́run kó máa bá wọn ká má pẹ́ ń bẹ́ẹ̀. haza hilaluka. haza hilaluka maulana wa sayyiduna. لولا ولا سينا الأفلاك أركاني لولا ولا سينا الأفلاك أركاني. هذا هلالك هذا هلالك مولانا وسيدنا لولا ولا سينا الأفلاك أركاني لا سينا الأفلاك أركاني. هذا هلالك bẹ́ẹ̀ bá wá fẹ́ jáde kúrò láyé ní gbogbo ẹni tí ń jẹ́ ní Ọlọ́run tó bá ti kù díẹ̀ tí ó kúrò láyé àbí títí ń kù sáátà àbátìgbà títí ń bẹ láyé náà ni ó ti mọ̀ pé bóun ni mo fẹ́ kẹ́yìn mi ó rí bàbá wa náà ti mọ̀ pé bẹ́yìn ó ti rí ọ yàtọ̀ fún bí àwọn ẹlòmíín náà ó ti rí òun ní ń jásí pé hadha hilaluka bàbá wa bí oṣù bá di tí ń wọ̀kùn lọ tó bá tún padà yá kí ni ó ṣe yóò tún lé yóò tún jáde padà. Maulana wa sayyiduna. bàbá wa lọ wọ́n lọ sinmi wọ́n fara balẹ̀ wọ́n tún wá jáde padà lára bàbá wa Sheikh Hilal. lawla wala sayyana. hadha hilaluka Maulana wa sayyiduna. ẹ̀yin gangan náà ló kù ààrẹ lómi tá a máa pè Maulana mọ́ nígbà tí bàbá ti lọ ẹ̀yin ló kù ní Maulana. ẹni tó yé tọ́gbà ẹni tó yé tí ó gbà ẹ̀yin lẹ́kùn ní Hilalu yàtọ̀ fún Hilalu torúkọ yín gangan ẹ̀yin lẹ́kùn ní Hilalu bàbá wa Olorundare nígbà tó yẹ pé gbogbo ọkọ̀ téèyàn bá sọmọ tẹ́lẹ̀ yóò padà lápá lára rẹ̀ Maulana ẹ̀yin lẹ́kùn lọ́gà wa wa sayyiduna ẹ̀yin náà lẹ́sìn kù ní aṣíwájú wa. lawla wala sayyana li aflaku arkani lawla wala sayyana li aflaku arkani. wala taraqatu ala al-aridi lahum minas samai hilalu min sanidani khulafa'u kaligurru jasallahu jama'ahum min muntamina wa min ali wa ikwani. min muntamina wa min ali wa ikwani. iṣẹ́ tí bàbá wa gbélé ẹ̀yin nìkan ò lè dá ṣe. khulafa'u kaligurru gbogbo àwọn àlífà bàbá gbogbo bí tẹ́ bá ti ń dé tẹ́ bá ń bá wọn ẹ máa bá ìmọ̀ lára wọn ẹ sì máa bá ẹ̀sìn Ọlọ́run lára wọn tí wọ́n jẹ́ àlífà bàbá. àwọn àlífà bàbá yìí wọ́n jẹ́ èèyàn rẹ̀ jasallahu jama'ahum ọlọ́mọ́sàbà san yín lẹ́san. lórí àdótì tẹ́ dótì bàbá wa Sheikhul Ikhlas lórí àdótì tẹ́ dótì ilé bàbá wa Olorundare pé nǹkan kò ní í ṣe bẹ̀. àfáà wa kan bẹ tọ́lọ̀ tó yẹ̀sẹ̀ ní ògo tiwọn náà tó bú jáde dáadáa báyìí
tí wọ́n máa ń kọrin yẹn bàbá Olorundare tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ̀ nígbà tó yá wọ́n gbórin yẹn kó nbí bára lọ́rin tí máa ń ṣe kí wọ́n máa sọ wọ́n lẹ́nu pé àmàjù bàbá yín nìkan lọ ni gbogbo ilé àfa ńlọrin ni wọ́n wá ń tọ́ọ̀chì wọ́n ń tọ́ọ̀chì gbogbo ilé àfa ńlọrin wọ́n wá tún tọ́ọ̀chì ọ̀dọ̀ bàbá wa Sheikh Abdullahi Ilori wọ́n kí àwọn bàbá wa Mudirul Markazi tòní ẹnu ó sì yàyàn pé ṣé pé bọ́lá òun ti máa ń ṣe ni kò síbi tọ́lọ́wọ́ èyí ti yọ dáadáa kúlà fa àhùkálí gúrú jazallahu jam'ahum inú wúlà fáwùkà náà nìyẹn àwọn àlífà bàbá wa náà ni inú àwọn àrọ́mọdọ́mọ bàbá wa Olorundare ni àfa wa yìí náà jazallahu jam'ahum bí gbogbo yín ṣe pọ̀ tó ọlọ́mọṣàbà san yín lẹ́san mímú tẹ̀mí náà wà mí ní. àlè wà ikiwani mímú tẹ̀mí náà wà mí ní. àlè wà ikiwani. gbogbo àwọn tá a rí bí gbọ́kànlé nínú ilé Olorundare gbogbo ohun tí ń jẹ́ ẹbí lápapọ̀ gbogbo ohun tí ń jẹ́ ọmọ ìyá àwọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n ṣẹ́kù gbogbo àwọn ọmọ ìyá àwọn àfa wa Sheikh Ikhlas lọ́kùnrin àwọn ọmọ ìyá wọn lóbìnrin nínú ilé bàbá Olorundare ọlọmọsàbà san ogun ilé san la ilaha illallah ọlá al-Qur'anul azim àfa MC ẹ jòkó náà torí mo ẹsẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni o ẹ wà bí jòkó náà bẹ́ẹ̀ bá mọ̀ pé bẹ́ẹ̀ gba sí ọlọ́pàá tẹ́ fẹ́ dúró ẹ sì dúró díẹ̀ sí. gbólóhùn kan ní méjì lórí tí mo lé kalẹ̀ nínú ọ̀rọ̀ mo fẹ́ léyìí kí bàbá ni mo sì fi ṣe preamble pé kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan torí pé àkójọ à ń jó à ń dunnú yes ó fine ó dẹ̀ lọ bẹ́ẹ̀ àmọ́ kí ni tí Ọlọ́run wí kí là nẹ́bì wí nípa bí òkú bá kú tó ti lọ ká máa wá ṣe bá a ti ń ṣe lẹ́yìn wọn yìí àwọn èèyàn ń takò wá láyé ibùn kéèyàn ṣẹ̀ṣẹ̀ kú kẹ́ ẹ fẹ́ ṣèjọ́ mẹ́ta abẹ́ ẹ fẹ́ ṣèjọ́ méje abẹ́ ẹ fẹ́ ṣèjọ́ mẹ́jọ gbogbo ọ̀ràn tẹ́ ẹ fẹ́ ṣe àwọn èèyàn ń takò wọ́n ní ọ̀lọ́ bẹ́ẹ̀ wàrásì ó sì lọ ara yà fún yípe béèyàn bá kú tó ti pẹ́ ẹ yẹ yẹn padà ẹ ṣàdúrà fún ẹ ṣe dáadáa fún àwọn àyà pọ̀ nù Kùránì bẹ́ẹ̀ àdìsí wà bẹ́ẹ̀ màá kàn á mú àyà bíi méjì wá màá mú àdìsí bíi méjì màá mú òun náà wá kí n má bàa gba àsìkò jù. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Inú wa ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ọmọlúàbí ẹ̀kọ́ wa dáadáa lẹ́yìn tí Ìsìlámù ń pè wá lọ́nú ẹ̀ òun ni ká máa rántí àwọn òkú wa tí wọ́n bá ti lọ tí wọ́n jẹ́ ní ire àwọn òkú tí wọ́n bá ti lọ tí wọ́n jẹ́ ní ire Al-Qur'ani ní ká rántí wọn àwọn bẹ́ẹ̀ tí ń ṣe yìí náà làwọn èèyàn takò Nábì sọ pé àwọn tí wọ́n ń ṣe òkú bígbà tí wọ́n ń ṣe wàlímà gbogbo wa yìí náà dẹ̀ ní ẹlẹ́kọ̀ọ́ ni wa ẹja hùwà ẹlẹ́kọ̀ọ́ bàbá bẹ́ẹ̀ kíra wa kò sí ní tó burú ń bẹ̀ bọ̀ àwọn harakati kan àwọn ìṣesí kan wà tí ọ̀dánú àwọn ìṣesí tá a máa ń ṣe ẹja try láti yọ kúrò kọ́ mọ̀ mọ̀ mú àwa kan fẹ́ máa kó susu láti máa wá àwọn òde àwọn èèyàn wa ìgbà kan táwọn náà ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ dá wà wọ́n máa ń pè wá gbogbo 2001 2002 2003 táwọn máa ń ṣe wá sí kí àwọn àdákìrù wọ́n máa ń pè wá ká máa wá ṣe wá sí ibi zikiri àwọn wọ́n láwọn fẹ́ ṣe competition zikiri àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwo a máa ń lọ àmọ́jọ́ tó ti pèsè mi ọ̀pù tèmi ò ti lọ mọ́ òun níjọ́ ta ti lọ kan tí wọ́n ń ṣe bí ìgbà tí wọ́n fẹ́ gbé eégún tásàkìrù kan bá fẹ́ jáde wọ́n wàá rọ̀ lápọ̀ tún wọ́n wàá rọ̀ lápọ̀ òsì yọ́mọ̀ wá fi báyìí yọ́mọ̀ fi báyìí ṣé síkìrì náà lélẹ́yìí ṣé ìsìlámù náà lélẹ́yìí ṣé bí ìsìlámù náà ṣe kọ́ wa ní èmi ó yọ̀ǹda kí n máa lọ irú àwọn òde báyìí 1995 láti jáde ilé kéwú ní ntọ́hàn sí gbogbo èèyàn àjọ tá a ti mẹ́lẹ̀ kéwú làwọn náà ti máa ń gbìyànjú máa lòdì díẹ̀díẹ̀ ńgbọ̀ ọ̀ya tó kànràn bẹ́ẹ̀ torí pé wọ́n máa kó ẹgbà wá wọ́n kó pankẹ́rẹ́ wá wọ́n kó kòbókò wá mú ní tó o èmi yọ̀ǹda èmi ò lòdì ẹ̀yìn àdàkìrú náà mọ́ àwọn tí wọ́n bá ń ṣe é bẹ́ẹ̀ ń jọ́nà lọ́hùn wọ́n máa mọ tí mo sọ pé n táwọn ń ṣe nu. Al-Qur'anul Karim òun ní fi ń kọ́ wa pé béèyàn bá kútọ́ jáde kúrò láyé a lè ṣe irtibatul muslimuna al-ahyaha bil muslimina al-amwati bidikra wa du'ahi wala yuridu an yasahu abada
irú nǹkan bẹ́ẹ̀ lọ́fọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba tí ń sọ pé yá ayyuhalladhina amanu. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. Ọlọ́run ní mo pọ̀ gbẹ̀ yín tẹ́ gbọ́ lọ́n gbọ́ lódodo la tatawallaw qawman ghadiba Allahu alayhim. Ẹ má ṣe máa bá wọn ṣe, ẹ má ṣe mú wọn lọ́rẹ̀. Àwọn èèyàn kan tọ́já sí pé ní Ọlọ́run ọba ó ti bínú sí wọn. Kí ló fà ń tọ́lọ́run fi bínú sí wọn? قد يئسوا من الآخرة Ahlan wa sahlan. كما يئس الكفار من أصحاب القبور. Ọlọ́run ní kí ló dé táwọn Ọlọ́run fi bínú sí àwọn èèyàn kan ta ni ẹ má bá wọn ṣe. Àwọn èèyàn wọn ti já kàn kó lára àwọn òkú wọn tí wọ́n bá ti kú bókú bá ti kú lé wọn wọ́n já kàn lára rẹ̀ nu. Ìtí wọ́n wí ni pé wa an laysa lil insani illa ma sa'a. Kò sí nǹkan kan tí máa bọ́ òkú máa kọjá tó bá ti ṣe fúnra rẹ̀. Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀. Qad ya'isu minal akhirah kama ya'isa al-kuffaru من أصحاب القبور. Ọlọ́run láwọn kèfèrí àwọn ni wọ́n máa ń já kàn lára àwọn òkú wọn bí àfàwà Hilaldeen àfàwà Ganiy Hilaldeen Muhammad Basheer Olorundare. Gẹ́gẹ́ bóun ṣe ń ṣe lé ní àwọn ní rárá o kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ àwọn ò ṣe àwọn ọ̀farama àyà míì tó tún sọ bẹ́ẹ̀ àyà pọ̀ bọ̀ méjì péré náà ní mu wa. Kí ló tún wí o ní walladhina ja'u min ba'dihim يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. Ọlọ́run láwọn èèyàn kan ń bẹ nígbà táwọn dé àwọn kan ti kọ́kọ́ lọ àwọn ti lọ ayé wọ́n ti lọ bí àwọn bàbá wọn Olorundare. Ìgbà táwọn wá dé lẹ́yìn wọn àwọn wá ń sọ wípé kí ni má sùn yaquluna rabbana ìtí wọ́n wí ni pé Ọlọ́run ọba wa ولإخواننا الذين اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا نجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ó nígbà táwọn yẹn dé àwọn wá ń sọ wípé yaquluna rabbana ìjókòó èní ìtàníyàn fáwọn Abdulgani ń wí láyà yìí ń wí ìtàníyàn bàbá wọn Olorundare tèní ń wí láyà yìí ń wí ìtàníyàn gbogbo àwọn ìyá wa nínú ilé Olorundare ń wí òun láyà yìí ń wí ìtàníyàn gbogbo àwọn wúlàfáàwù nínú ilé Olorundare ìtí ń wí náà ní àyà yìí ń wí gbogbo àwa náà ta jòkó ń bí ìtàyà yìí wí òun là ń wí pé يقولون Rabbana yaquluna yẹn ni mò ń sọ ní Yorùbá ń tọ́ tẹ̀lé ló wí. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. Àyà yìí náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ̀ àyà yẹn ń tọrọ fún àwọn tí wọ́n ti lọ kọ́lọ̀ má fi kínníkínní sínú ẹ̀mí wa sí wọn kó bá àforíjì wọn kó bá kẹ́ wọn Ọlọ́run ọba láàánú ni ẹ́ ọba oníkẹ́. Àyà mi náà tún pọ̀ àyà mi náà tún wà bẹ́ẹ̀ àmọ́ tá a bá ní ká wọnú àdìsí ànábì léyìí tó súnmọ́ tòsí àwọn àdìsù tó sọ̀rọ̀ nípa ká tọrọ àdúrà fókù náà pọ̀ àmẹ́jẹ́ mú ẹyọ kan àbí méjì wá inú bíi mẹ́rin àbí márùn tí mo kọ síbí yìí. Ìyá wa Khadija lọ́dọ̀ anabi wa Muhammad
sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad a máa fi àwọn ọjọ́ kọ̀ọ̀kan lẹ̀ tí máa ń ṣe sàárà fún ìyàwó Khadija. Gbogbo ẹni tó bá ní kódà ká máa ṣe sàárà fókù. Àdíìsì tí mo fẹ́ mú wáyé àdíìsùn sọ̀híhù. Tó bá yẹ pé nǹkan míì tún bẹ lẹ́yìn sọ̀híhù ni òun lágbọ́dọ̀ lò fún. Ìmọ̀ ń jẹ́ sọ̀híhù muttafaqun alayhi tí gbogbo ẹnu àwọn àhímà tí ó kò lórí ẹ̀ pé àdíìsì tó lálàáfíà ni. Ànábì wa Muhammad a máa wá pa ẹran fún ìyá wa Khadija. Yóò wá ní kí wọ́n gé ní kìríkìrí. Ẹ lọ fi ṣe sàárà fún àwọn ọ̀rẹ́ Khadija. Ẹ lọ fi ṣe sàárà fún àwọn èèyàn tí wọ́n ń bẹ nínú ìlú Madina. Torí Madina ni ó dé títí ń ṣe bí tí ń ṣe yìí. Fani ummina Aishata radiyallahu ta'ala anha qalati ما جريت على أحد من نساء النبي صلى الله عليه وسلم ما جريت على خديجة ìyàwó Aisha ní òun ojú owó èèyàn kan nínú gbogbo ìyàwó Ànábì tọ́rọ òun máa ń ríra wọn pé òun lọ́mọge tá Ànábì fẹ́. Bàbá òun ni ó tún fẹ́ dáa jù nínú sàábé tó bí òun. Àwọn kìíní yìí máa ń gùn ìyàwó Aisha yìí máa fi sakọ. Ó lóun èjò owó ẹnì kankan gbogbo ẹni tá Ànábì bá rí kọ́fẹ́ kì í jọ òun lójú. Àmọ́ òun máa ń jowú ìyàwó Khadija nítorí kíni. Ó ní nítorí pé wà má rọ ètò hákọ́tún. Ó lóun ò dẹ̀rí ìyàwó Khadija yìí òun ò rí rí. Àbí kó òun má tiẹ̀ tí ìgbọ́njú ńgbà tí ń bẹ láyé pẹ̀lú Ànábì. Walakin kana Nabiyyu sallallahu alayhi wa sallam yukithiru dhikraha. Ànábì jẹ́ni tí máa ń dárúkọ Khadija púpọ̀. A máa polongo rẹ̀ púpọ̀. وربما سبى شاتا ثم يكتوها دعاء ثم يبحثها في صدائق خديجة. Ànábì apá àgbò àbí kó pa ewúrẹ́ àbí kó pa àgùntàn yóò wá ní kí wọ́n gé ó yẹ pín lọ bá gbogbo àwọn tí ń jẹ́ ọ̀rẹ́ ìyá wa Khadija. فربما قلت له tó bá kíyèsí ربما قلت له kì í ṣe kan la Ànábì ń ṣe. Ànábì ń ṣe ṣíṣe yìí wá pọ̀. Ó ní mo wá bínú mo wá bí Ànábì ń jọkàn pé akélódé ìwà Ànábì wa Muhammad. Kanahu lam yakun fi dunya imra'atun illa Khadija. Sí ọ̀sọ́bìnrin kankan mọ́ láyé tọ́yàtọ̀ fún Khadija ni ìwọ ló fẹ́ Hafsa, ìwọ ló fẹ́ ohun Aisha, ìwọ ló fẹ́ Zainabu, ìwọ ló fẹ́ mú gbogbo àwọn ìyàwó tá Ànábì fẹ́. Ó lóun wá ń ka fún pé obìnrin pọ̀ náà kí ló dé tó yẹ pé ọ̀sán mọ̀ ju Khadija yìí lọ. Fọyẹ̀kúlù Ànábì wa ń sọ pé innaha kanati wa kanati. Ọ̀rọ̀ Khadija lọ sọ fẹ́rẹ́fẹ́ báwọn ọ̀rọ̀ rẹ̀ kọjá bẹ́ẹ̀. Ìyàwó Khadija ló ṣe báyìí fún mi, òun ló ṣe báyìí fún mi, òun ló ṣe báyìí fún mi. Wa kanati li minha waladun. Ó ní gbogbo ohun tí mo bí lọ́mọ ara ìyàwó Khadija yìí ni mo ti rí. Àwọn ọmọ náà ni mo ti bí. Rọwá Buhari ló gba àdìsí yìí wá. Àdìsí pọ̀ mbẹ́ àmọ́ yín dàdú lórí ẹyọ kan yẹn. Ládìsí tó lálàáfíà dáadáa. Téèyàn bá ní kódà kéèyàn ṣe sàárà fókù, kódà kárántì òkú. Á ní ìyàwó Khadija, Ànábì náà máa rántí ẹ̀. Ànábì á sì máa pa ẹran yọ̀dà fún yín àfáwà ìkìláàsì. Á máa pa ẹran tí ó tún wá fi ṣe sàárà fáwọn èèyàn. So báwọn afáwa Olorundare náà bá pèlè wálé nìyí tí wọ́n dáná fún wa tí wọ́n gbé júìsì àtàjẹ náà tàjẹ oúnjẹ kò sí tó burú mbẹ wọ́n fi kọ́pì Ànábì wa Muhammad ni wákẹ́yọ̀ kan kí n tó gbé fèrè ilẹ̀ torí MC ti ń gẹ̀rẹ́sì ẹ̀mí ara rẹ̀ ó bá ti parí iṣẹ́ kan yóò tún lọ gẹ̀rẹ́sì ó bá tún padà dé yóò tún ṣiṣẹ́ ó bá tún ṣiṣẹ́ tán yóò tún gàràsì. Olóhùn yóò dákin dáwáka kò bá tiẹ̀ ní bàbá ní má dáwáka ni. Àfáà wa kan nínú àwọn bàbá wa ní má ń dáwáka kan. Wákà yẹn tá a bá sì ní ká wo ìpìlẹ̀ rẹ̀ yóò kàn tún pẹ́ ni ẹ má jẹ́ mú wa nínú ibi tí ìpìlẹ̀ wákà yẹn ti wá. Àmọ́ ẹ bá ti fọ̀rọ̀ lọ́rù wa yìí àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ ká má mú ìdí ọ̀rọ̀ wa ni. But gbogbo yòókù àá sọ di ibi tẹ́ ti máa ń lo dátà fún wa yẹn. Àá sọ di bẹ́ẹ̀. Kùrìsíyù, àsàlátù, ìkìláàsù, mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà òun náà ni a fi tọrọ àdúrà fún bàbá Olorundare
wá wọlá pé bẹ́ẹ̀ bá tọrọ àdúrà fáwọn tí ń bẹ lọ́rùn oríire àtàtẹ́gùn rẹ̀ yọ sẹ́kù yọ wá fẹ́ sí i òun náà ká sọ pé àsàlátù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú rẹ̀ àsàlátù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú rere. kùrìsì òkò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú dáadáa. kùrìsì òkò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú dáadáa. ìkìláàsù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú rere. 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 ìkìláàsù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú dáadáa. ìkìláàsù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú dáadáa. àbáwá túra kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú dáadáa. ẹ ti sọ bàbá Gani pẹ̀lú ọlọ́ba àwọn òkú dáadáa. àsàlátù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú rere. àsàlátù kò dòjò kẹ́ ọlọ́ba àwọn òkú rere. bisimilahi salatul fatiha ayatul kursiyi kul huwa Allah. ó wí ní tí mo wí ní àfa. bisimilahi salatul fatiha bisimilahi salatul ayatul fatiha ayatul kursiyi. ikhlas. ikhlas. Abawa Malam Kazimu. Bàbá. Alhamdulillah. Mo kí bàbá wa àgbà òkín Ọlọ́run jáde bàbá wa àgbà gbẹ́. Àmín. Lọ́la àwọn ẹni Ọlọ́run. Àmín. Lọ́la Rúhùn Mọ́wálá ní Sheikh Adam. Allah. Bàbá wa àgbà òkín agbádùn yín púpọ̀. Tó bá di ijọ́ Monday á bá láì fún yín dáadáa lọ́la sà. Ọ̀dà. Inshallah. Owó tá a fi ṣe dáta yẹn Ọlọ́run tí ì ṣe. Àgùlà wọn ti kó lójú ni. Wọ́n ti kó lọ. Ẹ̀yin bá ẹlẹ́bi kò ní sẹ́wọ̀n. Sallallahu alayhi wa sallam. Naam, àsìkò ti lọ. Wallahi. Ìyá wa àgbà alájà wa Zinat. Màá yẹn da yín sìn. Keyboard. Dákun torí Ọlọ́run wálé. O ti gba Mali. Màá pa iṣẹ́ méjèèjì yẹn pọ̀. Lẹ́ẹ̀kan náà.